kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tẹ̀mí jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fún tòní ẹ̀tọ́ máa bá wa ká lọ. kí ló dé tẹnu ń kun bàbá Àjẹsà lẹ́yìn tó kéde ọmọ tuntun ṣé bàbá Àjẹsà báyàwó rẹ̀ sùn nínú ẹ̀wọ̀n ni ẹ máa bá wa ká lọ o kí ló ṣẹlẹ̀ gan-an ní pàtó. ní alẹ́ ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún 2026 ní orí ẹ̀rọ ayélujára bẹ̀rẹ̀ sí ní mì tìtìtì lẹ́yìn tí ìròyìn gbòde pé gbajúmọ̀ òṣèré tíátà Ọlánrewájú Omiyinka tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá Àjẹsà ó di bàbá ìkókó. nínú fídíò kan tí bàbá Àjẹsà fi sójú òpó Instagram rẹ̀ ló ti kéde ìròyìn pé òun àtìyàwó òun CEO Lumini ti bí ọmọ ọkùnrin tó pe orúkọ rẹ̀ ní King Kaga. ó ní àwámọ́rìdì ní iṣẹ́ Ọlọ́run tó sì ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ìdákẹ́jẹ́jẹ́ nínú ayé òun pẹ̀lú bó ṣe ṣe fún àwọn ní ọmọ ọkùnrin làǹtì. ìkéde yìí ló ń wáyé ní bí oṣù méje lẹ́yìn tí bàbá Ìjẹ̀ṣà parí ẹ̀wọ̀n tí ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó jù ú sí fún ẹ̀sùn bíbá ọmọdé lò pọ̀. ọ̀pọ̀ èèyàn ní ìròyìn náà yà lẹ́nu nítorí bàbá Àjẹsà àti ìyàwó rẹ̀ Abíọ́dún Fọláṣadé Tòkunbọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí CEO Lumini kò fìgbà kan sọ ọ́ síta rí wípé àjọṣepọ̀ kankan wà láàrin àwọn títí di ọjọ́ ajé tí wọ́n kéde bíbí ọmọ náà. níṣẹ́ ni àwọn èèyàn míì tí ẹ̀ ń sọ pé bóyá àwọn méjèèjì kàn gbé fídíò náà jáde láti fi polówó ọjà kan tàbí bóyá àwọn fídíò orí ẹ̀rọ ayélujára lásán ni. àmọ́ jọ pé ọ̀rọ̀ náà di òótọ́ mọ́ gbogbo èèyàn lọ́wọ́ o lẹ́yìn tí fídíò ìgbà tí àwọn ọ̀rẹ́ Lumini ṣe ayẹyẹ fún un nígbà tó wà nínú oyún. bẹ́ẹ̀ náà ni gbajúmọ̀ òṣèré Yomi Fabiyi tí ó jẹ́ ọ̀rẹ́ bàbá Àjẹsà fún ìgbà pípẹ́ náà gbé fídíò náà sójú òpó rẹ̀ tó sì kí àwọn tọkọtaya náà kú oríire. bákan náà ni Lumini nínú ohun tó kọ sójú òpó Instagram rẹ̀ sọ pé ayọ̀ ọjọ́ pípẹ́ tí òun ń retí ní ọmọ tuntun tí àwọn ṣẹ̀ṣẹ̀ bí náà tó sì fi ọmọ tuntun sábẹ́ ààbò Ọlọ́run. táwa ni ìyàwó bàbá Àjẹsà tó ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun yìí ga. ọ̀kan nínú àwọn gbajúmọ̀ tó máa ń ra aṣọ fún àwọn gbajúgbajà òṣèré pàápàá àwọn òṣèré fíìmù Yorùbá ní Abíọ́dún Fọláṣadé Tòkunbọ̀ tó jẹ́ ìyàwó bàbá Àjẹsà. orúkọ iléeṣẹ́ aránṣọ rẹ̀ ní CEO Lumini òun sì ní ọ̀pọ̀ èèyàn mà sí. òun àti bàbá Ìjẹ̀ṣà kò sọ ìgbà tí ìfẹ́ àárín wọn bẹ̀rẹ̀ tàbí ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó. ó pe bàbá Àjẹsà nínú àtẹ̀jáde tó kọ sójú òpó Instagram rẹ̀ nígbà ìbí ọmọ wọn. àbí sí ẹlẹ́wọ̀n tó máa ń ní ìbálòpọ̀ lọ́gbà ẹ̀wọ̀n ni. ìbéèrè tí ọ̀pọ̀ èèyàn máa ń béèrè lọ́rọ̀ ara wọn lásìkò yìí nìyẹn torí pé láti ìgbà tí bàbá Ìjẹ̀ṣà ti kéde ayọ̀ ọmọ tuntun náà ni onírúurú ìbéèrè ti ń jáde nípa ìgbà tí bàbá Ìjẹ̀ṣà kúrò lọ́gbà ẹ̀wọ̀n àti iye oṣù tí obìnrin fi ń gbé oyún. èyí ló ń wáyé nítorí inú oṣù kọkànlá ọdún 2025 ni bàbá Ìjẹ̀ṣà kúrò ní ọgbà ẹ̀wọ̀n tó túmọ̀ sí pé kò tí ì ju oṣù méje lọ. ìbéèrè tó gba ẹnu ọ̀pọ̀ èèyàn ni pé ṣé ìgbà tí bàbá Àjẹsà wà ní ọgbà ẹ̀wọ̀n ló ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ni àbí lẹ́yìn tó jáde. amòfin Abdulfatai Adabaale sọ fún iléeṣẹ́ ìròyìn wa pé òfin Nàìjíríà kò fi àyè gba ìbálòpọ̀ fún ẹnì kankan lọ́gbà ẹ̀wọ̀n o. Adabaale ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan ti ń dìde láti béèrè fífi àyè gba àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n bá wà ní ọjọ́ erí láti ní ìbálòpọ̀ láti máa ṣe bẹ́ẹ̀ nítorí ìlera wọn. ó ní ìjọba kò tí ì buwọ́lu òfin bẹ́ẹ̀ o kò sí òfin kankan lábẹ́ òfin Nàìjíríà tó fi àyè gba ẹlẹ́wọ̀n láti máa ní ìbálòpọ̀ nígbà tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́. nígbà tí amòfin Adémọ́lá Owólabí ń sọ̀rọ̀ ní tiẹ̀ ó ní ọ̀pọ̀ ẹ̀tọ́ ni àwọn tó bá wà ní ọgbà ẹ̀wọ̀n máa ń ní bí ẹ̀tọ́ sí oúnjẹ ohun mímu ìgbé ayé tó rọrùn àtàwọn míì.
Owólabí ní àwọn ẹlẹ́wọ̀n tó ní ẹ̀tọ́ sí láti dìbò lásìkò ìbò àmọ́ wọn kò ní ẹ̀tọ́ láti ní ìbálòpọ̀ yálà pẹ̀lú ará ìta tàbí ẹlẹ́wọ̀n bíi tiwọn. Ó ní èyí rí bẹ́ẹ̀ nítorí ẹlẹ́wọ̀n obìnrin tó bá jẹ́ pé ìdájọ́ ọkú ni wọ́n dá fún un lè tara ìbálòpọ̀ tó bá ní lóyún tí wọn kò sì ní lè pa á mọ́ títí tó máa fi bí ọmọ náà. Báwo wá ni bàbá Ìjẹ̀ṣà ṣe wá bí ọmọ tuntun lẹ́yìn oṣù méje tó kúrò lọ́gbà ẹ̀wọ̀n? Òun ló jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀ èèyàn báyìí o. A tó máa tẹ̀síwájú ìwádìí gbogbo bí nǹkan bá ṣe ń lọ. Ẹ sáà máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa gbọ́ gbogbo ẹ̀ bó bá ṣe ń lọ. Ẹ máa wá bá wa pín ìròyìn yìí ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.